lórí ọ̀rọ̀ fàájà tá à ń sọ̀wọ́ inú 2025 lọ ni mo fẹ́ sọ yìí torí wípé mo mọ̀ pé àwọn bàbá yìí bàbá Adébóyè Oyedepo Kumuyi Olukoya gbogbo wọn bẹ́ẹ̀ yẹn wọ́n á ti máa ṣe ètò sílẹ̀ bí wọ́n tún ṣe máa gbà lọ́wọ́ àwọn aláìní tó ti dolórí burúkú sábẹ́ wọn. Ojo Awogbemi máyégún akéwì mo tún dé bí mo ti ń dé. Orin ewì ìbáwí tí mo fi ṣèkìlọ̀ fún Rotimi Daniels tí ń gbá àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣépè ṣáṣáṣá lórí social media. Àwọn ẹni ọ̀rọ̀ òye wọ́n fapá jánú torí pé mo ní kó yé hùwà bí òmùgọ̀ mọ́. Wọ́n ní máyégún ti gbowó ni ó ti gba dọ́là lọ́wọ́ pásítọ̀ Oyedepo. Àwọn lọ̀rọ̀ òye orin ewì tí mo ń ké ọlọ́gbọ́n olóye ẹ̀dá ló ń yé kó tún lè yé àwọn abanijẹ́ wọn ó lọ gba lẹ́sìnì nílé orin ni. máyégún mo kọjá akéwì yẹ̀yẹ́ dákídánidání lè máa fojú ìṣẹ́ wò. àwọn ọmọ olúwalọ́ tó lóun wá kiri rèé o tó parọ́parọ́ tó lọ́ta àwọn sọnù tó lọ́ta àwọn òsì mọ́ tó parọ́ títí pàtì ìyàwó olúwalọ́ àtàwọn ọmọ lolúwalọ́ ti fi ṣẹ́ṣọ́ agbára. ẹ̀rín pa mí ojú ọ̀padà tì ọ́ níjọ́ táyà Olúwalọ́ bá farahàn ọ́ níbi tó gbé ti ń jẹ̀gbádùn. ìgbà àsìkò bá tó gbogbo yín lẹ́nu yán wọ̀ o ẹgbẹ́ èṣù kọ́ niyán mo kìlọ̀ fákìdánidání ó ń gbéra rẹ̀ ṣépè ó ń gbó kiri. lọ béèrè pé ta lójú Awógbèmí ti jẹ́ máyégún wọ́n sọ fún ọ pé mo kọjá ẹni tó lè pè níjà. Rotimi Daniels àbí kí n la ìwọ ń lérí mọ́ mi. wọ́n ní wọ́n kéwì fún mi. ìwọ sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kó mọ̀ ṣẹlẹ̀ sí gbogbo ọmọ tó bá jáde láre. mo dẹ̀ ti sọ lórí live video mi lánàá ó ti bẹ̀rẹ̀ sí ní ṣìṣe báyìí wọn ò tún gbóhùn ẹ̀ mọ́. èmi ni mo sọ bẹ́ẹ̀ wọn ò tún gbọ́ ohùn ẹ̀ mọ́. nítorí pé mo kì ọ́ nílọ̀ kó o ṣọ́ra pé kó yé gbé pásítọ̀ Adébóyè ṣépè mọ́ kó yé pé Oyedepo ní wèrè lóhun tó ṣe pé pásítọ̀ Adébóyè Oyedepo pásítọ̀ Kumuyi Olukoya wọn ò ṣẹ̀ ọ́ ó wá ń lérí mọ́ mi tí mo ní yé bu Olúalọ́ yé pé Olukoya láṣẹ èrè yé ṣépèlé Kumuyi kó o sì mí gbọ́ kiri bí ajá. ìwọ wá ń sọ pọ́mọ aráyé ò ní gbóhùn rẹ tí kì í ṣe ohun tèmi òròmọdìyẹ rẹ ọmọ àwòdì ìyá rẹ tó màṣá ò sí lé mo kọjá ẹni ó lè mọ́ balẹ̀rù. àṣà wa ń títí àwòdì wa ń kọ̀rọ̀ àtàṣà àtàwòdì rẹ kò sóhun tí wọ́n fà ń ṣe lọ́ọ́ gbé jẹ́ àtiwọ́ àtàwọn fọ́lúwàsì tó kójọ tí wọ́n ti ọ́ ní tìkùtì ẹ ò lẹ́yẹ mú ìyẹ́lẹ́ ọmọ wò lẹ́yìn ẹyẹ ìgbàgbé ṣíọ́ pé níjọ́ ẹyin tútù bá forí sọ àpáta lẹ́wà inú rẹ̀ ń ṣòfò dànù. nípa t'Olúalọ́ Rotimi Daniels mo pè ọ́ níjà àwọn ọmọ bàbá ayé Olúalọ́ tó ní wọ́n bá ọ sọ̀rọ̀ báwọn ló mẹ́sùn wá tí wọ́n wá bá ọ báwọn ń wé èèyàn wọn ìyẹn ayé Olúalọ́ mo pè ọ́ níjà tó bá dá ọ lójú ya fídíò wọn kó o gbójú wọn síta hàn síta gbangba kó o jẹ́ kárí wọn kó dúró gẹ́gẹ́ bí ẹ̀rí jẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ kárí wọn nínú fídíò pé lóòótọ́ làwọn ò mọ bí Olúalọ́ bá ya rẹ̀ pamọ́ sí mo fi dá ọ lójú bó o bá ṣe yẹn tó gbé fídíò wọn síta kárí wọn èmi gan máyégún wọ́n darapọ̀ mọ́ ọ bÓlúalọ́ bá hùwà ìbàjẹ́ tí mo sì láwọn ẹ̀rí tó dájú lọ́wọ́ wọ́n fún ní pàṣán ọ̀rọ̀. ṣé common sense ọ̀sọ́ fún ọ ní Rotimi Daniels pé tó bá ṣe pé lóòótọ́ làwọn àna Olúalọ́ ń wọ́mọ wọn kiri tí wọn ò rọ́mọ wọn tí ń ṣe aya Olúalọ́ pé ṣe ló yẹ kí wọ́n lọ gba lọ́ọ̀yà kí wọ́n gbé Olúalọ́ lọ sí kóòtù kó lọ rèé rojọ́ àwa wíṣaláìwí ó lọ gba oríṣiríṣi ohun ìrọ́jọ kó ọba lè fi tún àwọn fọ́lúwàsì tó yẹ ọ̀rọ̀ òye tó fi ṣì wọ́n lọ́nà. tó bá dá ọ lójú gbalé ẹjọ́ lọ gbólúalọ́ lọ sílé ẹjọ́ kó lọ rèé rojọ́ orí social media kọ́ ló ti yanjú ọ̀rọ̀ ilé ẹjọ́ ni kó gbọ́rọ̀ tọkọtaya lọ kẹ́ lọ parí ẹ̀ ńbẹ̀. ọ̀rọ̀ rẹ kúkú yé mi páwọn kìrìsìtẹ́nì ló ń ṣe lòdì sí àwọn mùsùlùmí ló ń bá jà àti ẹ̀mọ́ bí ó dúró sí ó ní káwọn kìrìsìtẹ́nì
wọ́n yé gbára lé Jésù pé Jésù ò lè ràn wọ́n lọ́wọ́. Mo bi ọ́, ṣé ìwọ lọ́ba tó yẹ kí wọ́n gbójúlé ni? Èwo làbùrọ̀ mọ́ gbéni ṣépè nítorí ẹ̀sìn tí ọ̀kàn ọ́? Ẹ̀sìn tó bá wu oníkálukú ló lè ṣe fi wọ́n lọ́rùn lẹ̀. Mo sì ń fẹ́ kó yí ọ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ kọ́ ni mo lòdì sí nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run. Akúkú rí nínú wọn tí wọ́n ń kẹ́rìwò yà ní kọ̀rọ̀, tí wọ́n ń kálẹ́lúyà ní gbangba. Yes, mo mọ̀ yẹn dájú. Èmi ò pé gbogbo ẹni tí ń pera rẹ̀ lọ́mọ Jésù ló gbà ti Jésù Kristi ní tòótọ́, ṣùgbọ́n káwá mọ̀ ń gbéni ṣépè nítorí àti kó followers jọ lórí social media. Ká mọ̀ gbìyànjú láti fabricate ohun tí ó ṣẹlẹ̀ tako àwọn òjíṣẹ́ ni mo yàn lódì. Ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run tẹ́ ń gbàbọ̀dè takora yín tó ṣe pé ìṣubú ọmọ ẹnìkejì tẹ́jọ́ ń ṣiṣẹ́ ìránṣẹ́ lẹ́ẹ̀ fojoojúmọ́ wá ṣáá. A rí nínú yín níjọ CAC tó ṣe pé yín lẹ́ẹ̀ fọ̀rọ̀ lọ awíṣojo lẹ́yìn odi tó lòun awíkóńkó. Ẹ̀yin lẹ DM rẹ̀ kọ́ balẹ̀ mọ́ bá yín bá pásítọ̀ tẹ́ ẹ̀ fẹ́ràn jà. Òjò ẹ̀sìn yín ń bọ̀ wá rọ̀ kò ní pẹ́. Gbogbo ẹ̀yin òjíṣẹ́ tẹ́ ẹ lọ pamọ́ sọ́dọ̀ awíṣojo kó mọ bú gbogbo ẹni tó mọ Olúwa, kó mọ yẹ̀yẹ́ Jésù Kristi. Kò ní pẹ́ mọ́ tẹ́ ó jẹ pàṣán ìjìyà. Rotimi Daniels, mo ti kìlọ̀ fún ọ. Wẹ́ orí burúkú ògbóògùn kò ṣẹ̀ṣẹ̀ yé mi. Gbogbo àsọtẹ́lẹ̀ kí parọ́ tó bá gbọ́n. Rotimi Daniels, àwọn tí wọ́n ń tì ọ́ ní tìkùtì wọ́n fẹ́ kó ọ síta kú ni. Orin a ò mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹwẹ́lẹ́. Orin a ò mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹwẹ́lẹ́ tí wọ́n kọ fún ọ tí mú ọ jìjàkadì. Ó dìgbà òjò bá dá kálábùradà ó tó mọ̀. Ajá tó bá fẹ́ sọnù tó fẹ́ ṣòfò sígbó gbẹgbẹgbẹ̀rún ọdẹ súfèé pé kó mọ̀ bá àṣìnà kò ní gbọ́ títí tí ó fi kó sọ́wọ́ ìkòkò alákọ̀rí ó di tí gbọ́n ẹni. Ẹni ègbé oníṣàìṣègbé, ẹni ẹ̀kọ́ oníṣàláìdẹ́ni ìkọ́ọ̀lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ gbà Jésù bí olùgbàlà, ẹ mọ́ ṣe bójú wẹ̀yìn nítorí àwọn aṣòdì sí Kristi tí ń gbógun. Ẹ̀yin mùsùlùmí ẹ tẹ̀síwájú, ẹ mọ́ gbọ́tọ̀ báàlà ní tòótọ́. Ẹ mọ̀rọ̀ tọ̀rọ̀ àwọn aṣàtakò bíi Rotimi Daniels tí ń gbó kiri. Ẹ̀yin ẹni ìṣẹ̀ṣe, ohun tẹ́ ẹ gbàgbọ́ tí ń jẹ́ ẹ kọ̀ǹtínìù. Ẹ̀sìn tó bá wu olúkálukú ló lè ṣe ẹ̀sìn ọ̀fàjà. Kájọ fi pàdé sọ́jọ́ ìdájọ́ níjọ́ tó ní kálukọ́ gbàdájọ́ Èdùmàrè. Pásítọ̀ Ṣẹ́gun òun mẹ́sẹ́ẹ̀jì mi bí ṣe ní lérí bí ṣe ní gbàdúrà kò yé mi tó. Pásítọ̀ Ṣẹ̀gẹ́ ẹ lọ fọkàn balẹ̀. Ọ̀rọ̀ tí ìkànnì ìgbà àsìkò bá tó dandan ni ká ẹ gbúròó mi nílé orin. Ẹ sì lọ mọ́ gbádùn náà, ẹ kú ojú lọ́nà fásìkò ọ̀rọ̀ tí ń bọ̀. Ohun ẹ̀rí ẹ wí nípa Máyégún Akéwì ní comment section àdòǹkìá. Wèrè kan ò lè dí akọrin lọ́nà kó yé jíṣẹ́. Ẹ sọ fún Rotimi Daniels kó wá pè mí lẹ́jọ́ bóyá nílé ẹjọ́ ni wọ́n ti kó sí pápẹ́ Olúwa. Pápẹ́ ayé ní mọ́mọ ènìyàn tọ́mọ ènìyàn ń jàjàbọ́. Ẹni tó bá kó sí pápẹ́ Olúwa kì í yè. Wọ́n lè mọ bí léèrè wípé ta ló ń kọrin ṣe kìlọ̀ ìwà. Ojo Awogbemi lèmi jẹ́. Máyégún Akéwì ti lé tó ko òkìrìkìrì ń bìtì. Mo tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé. Ẹ lọ subscribe sí Ojo Awogbemi Kábíyèsí TV lórí YouTube. Kẹ́ lè mọ gbádùn àwọn orin ewì ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè.